lóòótọ́ ni pé àṣẹ máa ń wà lẹ́nu ọmọ tó bá kọ́kọ́ hu eyín òkè nígbà tí a bá bímọ tuntun tí ọmọ náà sì ń dàgbà. Lára àwọn tí à ń retí lára ìdàgbàsókè ọmọ ni eyín hù. Gẹ́gẹ́ bí ó ṣe máa ń jẹ́ eyín ìsàlẹ̀ ni ọ̀pọ̀ ọmọdé máa ń kọ́kọ́ hù, ṣùgbọ́n èyí kì í rí bẹ́ẹ̀ ní gbogbo ìgbà o. Bó ṣe jẹ́ pé àwọn ọmọ míì máa ń kọ́kọ́ hu eyín òkè jáde. Ọ̀pọ̀ ìgbàgbọ́ ló sì rọ̀ mọ́ kí ọmọ kọ́kọ́ hu eyín òkè. Ìgbàgbọ́ àwọn Yorùbá ni pé ọmọ tó bá kọ́kọ́ hu eyín òkè máa ń ní àṣẹ lẹ́nu, tó sì jẹ́ pé gbogbo nǹkan tí irú ọmọ bẹ́ẹ̀ bá sọ ló máa wá sí ìmúṣẹ o. Ṣé lóòótọ́ ni ọ̀rọ̀ yìí ṣá? Ará ìlú Òṣogbo Olóyè Ifáyẹmí Ẹlẹ́bùúbá sọ fún iléeṣẹ́ ìròyìn pé ọmọ tó bá kọ́kọ́ hu eyín òkè máa ń ní àṣẹ lẹ́nu o. Ó ní Yorùbá máa ń pe irú ọmọ bẹ́ẹ̀ ní àwíyàre nítorí nǹkan tí ọmọ náà bá sọ yóò máa wá sí ìmúṣẹ. Àwíyàre kì í wí tirẹ̀ kó mọ̀ ṣẹ. Tí ọmọ náà bá ti fi ahọ́n kan ọ̀gángán eyín náà bọ́jẹ́ ẹyọ kan tàbí méjì, nǹkan tó bá sọ ó máa wá sí ìmúṣẹ o. Àmọ́ àwọn dókítà onímọ̀ sáyẹ̀nsì kò gbọ́ eléyìí gbọ́ o. Comfort Ògúndìran tó jẹ́ dókítà nípa ìmọ̀ eyín sọ fún iléeṣẹ́ ìròyìn pé ìmọ̀ sáyẹ̀nsì kò fìdí rẹ̀ múlẹ̀ pé ọmọ tó bá kọ́kọ́ hu eyín òkè yóò ní àṣẹ lẹ́nu o. Dókítà Ògúndìran ní gbogbo ọmọ ló ní àkókò tí wọ́n máa ń dàgbà tí ẹ̀yà ara wọn kọ̀ọ̀kan máa ń jáde, èyí tí àwọn olóyìnbó ń pè ní development schedule. Gbogbo ìgbà tí eyín kọ̀ọ̀kan bá dá ló máa ń jáde. Tó bá jẹ́ eyín òkè ló kọ́kọ́ máa jáde, òun náà ló máa jáde o. Nǹkan mẹ́ẹ̀ tí dókítà Ògúndìran tún sọ ni pé tí ọ̀kan lára àwọn òbí ọmọ bá kọ́kọ́ hu eyín òkè, ó ṣeé ṣe o kí ọmọ náà kọ́kọ́ hu eyín òkè. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé o láti máa darapọ̀ mọ́ kàn nìyí, ẹ máa pín ká, ẹ máa fèrò ń gbà yín sábàlá àríwísí. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 16, bàbá gbogbo.